nọ́ọ̀sì tó gún Mohbad ní abẹ́rẹ́ ṣàlàyé ohun tó wáyé fún ilé-ẹjọ́ o. nọ́ọ̀sì tó fún gbajúgbajà olórin tàkasúfèé tó ti di olóògbé Ìléríolúwa lọ́ba, ẹni tí ọ̀pọ̀ tó mọ̀ sí Mohbad, ní abẹ́rẹ́ ṣáájú kó tó jáde láyé o. Fèyíṣayọ̀ Ògèdèǹgbé ó ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ mọ̀ rí nígbà tó dé sí ilé olóògbé náà pé kó wá fún un ní abẹ́rẹ́ o. Ògèdèǹgbé ó mà sọ fún adájọ́ ilé-ẹjọ́ o Taofika Adébáyọ̀ Sótóbi wípé ó má kàwé gboyè ní ilé ẹ̀kọ́ nọ́ọ̀sì ti ilé ìwòsàn Cornerstone nílùú Àkútè ní ìpínlẹ̀ ti Ògùn láàrin ọdún 2014 sí 2017 tó ètò ṣiṣẹ́ o fún ilé ìwòsàn kan fún ọdún kan kó tó di pé òun kúrò ní agbègbè náà. ó ní ní ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2023 ọ̀kan lára àwọn oníbàárà rẹ̀ Ayọ̀bámi Sodiq tí wọ́n ń pè ní Spending ló mà ránṣẹ́ pé òun láti wá fún èèyàn kan ní abẹ́rẹ́ kòkòrò tetanus torí pé ó ṣèṣe ní ọwọ́ o. Ògèdèǹgbé ní òun kò mọ̀ rí àyè láti darapọ̀ mọ́ àwọn tó ránṣẹ́ pé òun nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó máa pọ̀ ní ojú ọ̀nà, ṣùgbọ́n òun lọ ní ọjọ́ kejì tí ó sì lọ pàdé Mohbad ní Orchid tó wà ní agbègbè Lẹ́kì o. nọ́ọ̀sì náà jẹ́ kó di mímọ̀ pé òun kò mọ̀ pé Mohbad ní òun fẹ́ lọ bá títí tí òun fi dé ilé náà tó ń sì rí i pé ilé Mohbad ní gẹ́gẹ́ bí ó ṣe sọ o. ó lọ rí Mohbad nínú yàrá ilé náà pẹ̀lú àwọn èèyàn míì bí ìyàwó olóògbé àti ọ̀rẹ́ rẹ̀ Ayọ̀bámi o. ó jẹ́rìí pé abẹ́ ọwọ́ ọ̀tún Mohbad mà wú tí ó sì fún ní abẹ́rẹ́ tẹ́tánọ́ọ̀sì ní apá rẹ̀. Ògèdèǹgbé ni òun béèrè lọ Mohbad pé ṣé ó ní àìsàn ọgbẹ́ inú tó sì dáhùn pé bẹ́ẹ̀ ni òun sì pinnu láti má fún ní abẹ́rẹ́ diclofenac tí òun sì fún ní abẹ́rẹ́ paracetamol. Ògèdèǹgbé ṣàlàyé pé òun máa fún Mohbad ní abẹ́rẹ́ paracetamol àti omi o tí àpapọ̀ rẹ̀ sì jẹ́ 5 ml, èyí tó jẹ́ pé òun ló dára fún àgbàlagbà. mo tún fún ní abẹ́rẹ́ intravenous láti ibi iṣan rẹ̀. mo po abẹ́rẹ́ ceftriaxone 10 ml pọ̀ tí mo sì fún ní díẹ̀díẹ̀. nọ́ọ̀sì náà sọ síwájú sí pé mo ṣàlàyé fún Mohbad àti ìyàwó rẹ̀ pé abẹ́rẹ́ paracetamol àti ceftriaxone ó wà fún ara ríro tí yóò sì kojú àwọn kòkòrò ara, àmọ́ ara Mohbad kò mọ̀ balẹ̀ mọ́ nítorí ọwọ́ rẹ̀ tó wúwo nígbà tó ń gba abẹ́rẹ́ ceftriaxone. ó ti gbà tó 2 ml. Mohbad ní òun fẹ́ bì, ó yà mí lẹ́nu, ṣùgbọ́n bí ó ṣe ń ṣe yẹn mo yọ abẹ́rẹ́ náà tó sì lọ bì. ó padà dé tó sì jókòó sí ilẹ̀ nínú yàrá. nígbà tí Mohbad padà dé láti ilé ìgbọ̀nsẹ̀ níbi tó ti lọ bì, ó jókòó sí ilẹ̀. mo rí i pé ara rẹ̀ ń dìde, èyí má yà mí lẹ́nu tí mo sì fi hàn ìyàwó rẹ̀ tó sì ní bí ó ṣe máa ń ṣe nìyẹn tó bá ti gba abẹ́rẹ́ o, pé tí a bá da omi sí i lórí ara rẹ̀ yóò balẹ̀. ìyàwó Mohbad ó máa mú lọ sínú ilé ìwẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní da omi sí i lórí o. àsìkò yìí ni ó máa sọ fún ọ̀rẹ́ rẹ̀ Ayọ̀bámi pé kí àwọn wábi tí wọ́n ti ń ta oògùn nítòsí. kò sí ọkọ̀ kankan nínú ilé náà láti gbé ìyàwó àti Ayọ̀bámi lọ síbi tí wọ́n ti ń ta oògùn. ó ṣàlàyé pé nígbà tí àwọn dé ibi tí wọ́n ti ń ta oògùn, àwọn kò rí àwọn abẹ́rẹ́ kọ̀ọ̀kan táwọn fẹ́ rà tí àwọn sì ní láti sá lọ sí ilé oògùn míì pẹ̀lú Ayọ̀bámi o. nígbà tí àwọn ò sì ríra níbi tí àkọ́kọ́ o. nígbà tí àwọn dé sí ibi ilé ìtajà oògùn kejì, a rí abẹ́rẹ́ rà àti normazalin infusion. ní báyìí aago 3 ti lù. Ayọ̀bámi ń gba ìpè tí mo sì gbọ́ nígbà tó ní wọ́n ní Mohbad máa ń gbọ̀n. mo sọ fún un kó sọ fún ẹni tó pè é lásìkò náà pé kí wọ́n máa gbé Mohbad lọ sí ilé ìwòsàn. nígbà tí èmi àti Ayọ̀bámi dé padà sí ilé Mohbad, wọ́n ti gbé Mohbad síta tí a kò sì lè fún ní abẹ́rẹ́ tí a lọ rà mọ́. ní báyìí n kò lè padà sí ilé Mohbad mọ́ nítorí gbogbo èèyàn ti wà ní ìta tí wọ́n ti fẹ́ gbé lọ sí ilé ìwòsàn ní kíákíá o. nọ́ọ̀sì náà wá tẹ̀síwájú pé Mohbad kò gbọ̀n nígbà tí mo wà níbẹ̀ tàbí nígbà tí mo dé padà sí ilé náà. kò sí ọkọ̀ ní ilé Mohbad láti gbé wa lọ sí ilé ìwòsàn tí èèyàn kan tó ń gbé pẹ̀lú Mohbad sì yá wa ní ọkọ̀ láti gbé lọ sí ilé ìwòsàn. súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wà lójú ọ̀nà ní ọjọ́ náà tí a sì ní láti gbé sórí ọ̀kadà pé kó fi lè tètè dé ilé ìwòsàn. mo ní láti bọ́ sílẹ̀, mo sáré tẹ̀lé wọn. ó gbà wá ní 20 ìṣẹ́jú láti dé sí ilé ìwòsàn àkọ́kọ́. nígbà tí a sì dé sí ilé ìwòsàn àkọ́kọ́,
àwọn òṣìṣẹ́ ìlera tó wà níkàlẹ̀ kò fẹ́ dá wa lóhùn tí èyí sì fẹ́ fa ìjà ṣùgbọ́n wọ́n padà fún ní CPR lẹ́yìn èyí òní dókítà ní òkú Mohbad ni wọ́n mọ̀ gbé wọlé èyí bà mí lẹ́rù Ògèdèngbé ni lẹ́yìn èyí ó ní bí aago 9 alẹ́ wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí tí wọ́n sì béèrè lọ́wọ́ agbẹjọ́rò Mohbad àti Ayọ̀bámi pé ṣé wọ́n fẹ́ pè mí lẹ́jọ́ àbí wọ́n fẹ́ kí wọ́n ṣe ìwádìí wọ́n dàn pé wọn kò tí ì lè sọ lásìkò náà lẹ́yìn tó ro ẹjọ́ tán ó ní agbẹjọ́rò ìdílé Mohbad Wahab Shittu agbẹjọ́rò ìyàwó Mohbad Kabiru Akingbolu àti agbẹjọ́rò ìjọba wọ́n béèrè àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀ ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí kí ọlọ́ọ̀bá kó bá tẹ́ Mohbad sí afẹ́fẹ́ rere àdúrà gbòòlùwà tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ dẹ̀ máa share ẹ máa comment ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí a kú àtàárọ̀ a kú ọ̀sẹ̀ tuntun Elédùà yóò dégbìyànjú aládé o.